ọdún. Ẹ ó ṣe yìí ẹ ó ṣọ̀pọ̀ lọ́pọ̀ nínú àlàáfíà èyí tó péye. Ọdọọdún ni láwùsọ lógún lógún. Ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ẹ ó tẹ̀lé yìí pẹ́. Ẹgbẹ́ yìí ò máa ní ìtúká Ìkẹ́rẹ́ Èkìtì yóò máa tẹ̀síwájú. Ẹgbẹ́ Classic International ọmọ Ìkẹ́rẹ́ nílé lẹ́yìn odi. Ẹ kú ìmúra ọdún. Ẹ ó ṣe yìí ẹ ó ṣọ̀pọ̀ lọ́pọ̀ nínú àlàáfíà èyí tó péye. Ohun ìdùnnú ní pé kójú ẹni ọlọ́dún o. Bẹ́ẹ̀ni bá tún ti mọ àkókò ọdún. Ó tó kẹ́ni ó yọ̀ ṣẹ̀ṣẹ̀ torí oore ọ̀fẹ́ Ọlọ́run mẹ́bí ló jẹ́. Gbogbo ọmọ ẹgbẹ́ Classic International nílé lẹ́yìn odi ẹ mọ́ ọgbọ́ o. Classic International Club Ìkẹ́rẹ́ Èkìtì Home and Diaspora. Ẹ mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ẹ kú ìmúra ọdún o. Ẹ kú ìmúra ọdún Kérésìmesì àtọdún tuntun. Níṣe ìlàṣọpẹ́ fọ́lọ́run ọba tó tún mú kọjú yín rọdún. Ẹ ó ṣèyí ẹ ó ṣọ̀pọ̀ lọ́pọ̀ lórúkọ lọ́rùn ọba. Wọn ò dáṣẹ́ ara mi jẹ́ rárá o. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ apọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà lóbìnrin. Fúnmilọ́lá àyà Ẹgbẹ́jọdá òun ló rán mi wá bí. Fúnmi Ẹgbẹ́jọdá yìí lọ bẹ́ẹ̀ mi lọ́wẹ́. Wọ́n ní Àlàmọ̀kẹ́. Ó ní dákun wá bá ń kí àwọn ẹni iye àwọn ẹni ẹ̀yẹ tí mo jọ̀kan lára wọn. Ó ní ọmọ Ìkẹ́rẹ́ Èkìtì ní gbogbo wa. Akóra wa jọpọ̀. Ìṣọ̀kan àti tẹ̀síwájú ṣálẹ̀gbẹ́ tí wá fi ń ṣàyè. Fúnmi àyà Ẹgbẹ́jọdá ní kí ààrẹ ẹgbẹ́ Fẹ́mi Ṣítù. Ó nítorí olórí ire ni. Àbọ̀ ọmọ pé kẹ́ni ó ṣàárẹ̀. Nínú ẹgbẹ́ olórí ire kì í ṣe kéré bí rárá. Ó ní ó kù sùúrù àti ìmòye ọpọlọ pípé tó fi ń tukọ̀ ẹgbẹ́. Ó ní lórúkọ Ọlọ́run ọba a ò mọ̀ níwá ọtí láàrin wa. Ó wá ní kí gbogbo ọmọ ẹgbẹ́ lọ́kọ̀ọ̀kan. Martins Alonge, Túndé Awẹ́, Ọlá Alonge, Ayẹni Adérẹ̀mí, Bùnmi Ayẹni, Akínadú, Táyọ̀ Afúyẹ́, Jídé Adéwùmí o, Olórí Rẹ̀mí Adéjùgbé, Bólú Àkọ́mọ́ Láfẹ́, Gòkè Ayọ̀ Ọdẹ́lé, Bọ́lájí Ṣítù, Bọ́sẹ̀ Olúfẹ́mi, Bùsọ́lá Adéṣínà, Káyọ̀dé Àfọlábí, Dúpẹ́ Òrìṣájú Ìgbé, Sàdáre Ọlọ́runfẹ́mi, Báyọ̀ Ọláyínká o, Margaret Canderson, Fúnmi Ẹgbẹ́jọdá, tọ́bẹ̀ mi lọ́wọ́ ẹ̀ gangan, Kẹ́hìndé Ọmọdára, Fẹ́mi Olówó Láfẹ́, Mọ́sún Ògúndọ̀là, Peter Ajayi, Àdàmú Ọlájíire, Kẹ́hìndé Fábíkù, Tolú Oyè Ẹgbàmí, Bọ́lá Akẹ́jù, Ọlábọ̀dé Àríyọ̀ àti Owólabí Joseph bẹbí gbogbo wọn. Ìlọ́mọ Ìkẹ́rẹ́ Èkìtì tó wù yìí ń tó ṣe mú yangàn láwùjọ. Wọn ò wá ní ṣàìbá ayínrẹ̀lẹ̀ o. Torí èmi mọ̀lẹ́ bàbá náà yìí. Ìkẹ́rẹ́ Èkìtì la gbé bí iyì o. Òfìrí lálẹ́ àjòkó ìsìn, Ìkẹ́rẹ́ òye lulẹ̀ àjò làgùn.
méjì takọtabo. Òfin lálẹ́ àjòkó ìsí kùkẹ́rẹ́ òye lulẹ̀ àjọlágùn. Kùkẹ́rẹ́ kẹtẹ̀ ọ̀níyàn àná. Òfin lálẹ́ àjòkó ìsí kùkẹ́rẹ́ òye lulẹ̀ àjọlágùn. Èmi forí balẹ̀ nílẹ̀ àwọn bàbá ẹ̀yìn kí n tó wọlé wá. Ẹ̀yin lọ́mọ wa o, ọmọ wa ọmọ ẹkùn ni wọ́n pò kí ilẹ̀ àwọn bàbá ẹ̀yìn. Ìkẹ́rẹ́ òye lulẹ̀ àjọlágùn. Ọmọ olókè méjì takọtabo. Òkè súnwọ̀n sóríire, òkè súnwọ̀n sóríire, òkè súnwọ̀n sóríire, mọ̀yá ló sùn ta. Ọmọ òkè rú yọ̀yọ̀ kí mi ìyá fọ́nà o. Òkè rú yọ̀yọ̀ kí mi ìyá fọ́nà. Òkè parapọ̀ ọ̀hún sọ́ra dúsá. Olóṣù ta ọ̀run kẹrẹ, ọ̀rọ̀ lẹ̀ bábá hù sí. Ọmọ àgbàgbà yòkè, wọ́n ṣàgbàgẹ̀rẹ̀ lúlẹ́rìn gbọ́dọ̀ búṣú titun parun. Ẹ̀yin lọ́mọ ègbó olúwayé o, ègbó àdìmúlà, ègbó aláṣu gbaragbara jìgbà. Àbọ̀ ọmọ pé àjẹyó àtàjẹsẹ́kù ní mú wọn jẹ ní àná nílé àwọn bàbá yìí. Ọmọ àjọṣe bẹ́yìn ìṣọ̀rẹ́, ọmọ àbágbà mi èyé gbà mí àgbágbá fìàfìà alápá fàárí. Ọmọ ọ̀rán tí wọn gbàgbé rẹ̀, ọmọ ilé ó jẹ́ àwúrẹ́ o. Ọmọ èrùkúlùjì, ọmọ ajísùn ajíre ni. Ajífọ̀ ọjọ́ gbogbo dára bébí. Ẹ̀yin lọmọ ẹlẹ́yin kúnlẹ̀ àdéwúrẹ́. Wọ́n mọ̀ pé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí o. Bí wọ́n bá dàbí onílé yìí, wọ́n ò ní lè fi wájọ onílé yìí rárá. Ẹ kú ìmúra ọdún o. Gbogbo ọmọ ẹgbẹ́ Classic International, gbogbo ọmọ Ìkẹ́rẹ́ Èkìtì nílé àtìlẹ́yìn odi. Ẹ ó ṣọdún èyí, ẹ ó sì túṣọ ọ̀pọ̀lọpọ̀ nínú owó, nínú ọlá, nínú ohun rere gbogbo. Kò sí bẹ́ẹ̀ ti pẹ́ láyé tó o, ẹ ò mọ̀ nípa ìsọlógbà. Ayọ̀ lẹ ó mọ bára yíyọ, ẹ ò mọ̀